Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. So kí n tó sọ anything, ẹ jọ̀ọ́ ẹ ká jọ wo fídíò yìí. We want to apologize to Generality of Nigerians, officially now coming from me as Minister Tabak, that for this temporary issue that is leading to hardship in experience, especially during this dry season, where there is so much heat everywhere, where businesses are also being affected, where schools are being affected, where industries are being affected. It is not our wish to find ourselves in this situation. It's some factors that actually beyond our control. But we are not relenting. We are working on it 24/7 to make sure that we go back to the trend, to the trajectory of 2025, whereby you praised us, whereby you commended us for a good job well done. And we can imagine if we could provide such service in 2025. This is 2026. This is when we'll be willing to even do more, to even do better as we are close to the election year. So, except that we cannot help it, that's why we find ourselves here. But I can assure you that in the next few weeks, all this will be over. Power generation will improve, transmission will improve, distribution will improve, and that 6,000 megawatts will be achieved before the end of this year, and Nigerians will be better for it. Gẹ́gẹ́ bí fídíò tí ẹ wò lókè yẹn, mínísítà tó sọ̀rọ̀ pé nípa iná, wọ́n jẹ́ kó máa yé wa pé ní 2025 àwọn gbìyànjú, àwọn ṣe jù báyìí lọ. Àwọn dẹ̀ mọ̀ nǹkan tí gbogbo aráàlú face nípa àwọn nǹkan ní àwọn èèyàn tó ti bàjẹ́, àsìkò tó rú wà, ilé ń gbóná, gbọ̀nà ń gbóná máwọn èèyàn. Àwọn mọ̀ bí àwọn aráàlú ṣe ń feel. Àwọn náà ó ń ronú bí èèyàn. But láàárín èmi àti yín, kò jẹ́ pé mo support àwọn people yìí o, kò dẹ̀ ṣe pé bóyá mo jẹ́ kinní. Ta ló mọ̀ pé ṣé rí géèmù tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ó ti kọjá òye wa. Kò kí ń ṣe ogun politics nìkan là ń jà mọ́ nsìn. À ń jagun ẹlẹ́yàmẹ̀yà, à ń jagun agbára, à ń jagun owó, à ń jagun ẹ̀yà. Tẹ́ bá dẹ̀ wo tí kinní yẹn ni ọmọ Yorùbá gangan ló ń bá fa wàhálà báyìí. But mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ó máa dàbí pé mo ti ń sọ̀rọ̀ tribalism. I'm talking generally about nǹkan tí oníná mọ̀nàmọ́ná sọ wípé àwọn ń gbìyànjú láti ṣe agbára àwọn kíná yìí lè kárí ká lè níná, but omi ló pọ̀ jọ kà lọ. Wọ́n ń face something under. Ó ní àwọn nǹkan tó fẹ́ ba ìjọba yìí lójú jẹ́. Kò kí ń ṣe track tí Nàìjíríà wà ló yẹ kó wà yìí, kò dẹ̀ ń ṣe ààrẹ tó wà ńbẹ̀ yìí ló bàjẹ́. Àwọn agbára kan wà tó ti fì síbì kan tó jẹ́ pé ìwọ yìí o kàn ń sọ pé ó yẹ kí ààrẹ ó yẹ kó sign, ó yẹ kó ṣe kinní kan. Ìlú tí ò sófin kò sẹ́ṣẹ̀. Ìwọ kàn wà nínú ilé inú kan pé kí ló wà ńbẹ̀, ó yẹ kó pàṣẹ fáwọn kinní kan ni. Àṣẹ lásán. To be a president is not just an easy person. Wọ́n ní pé tí wọ́n bá ń bá wọn bújọba, èmi àti ìwọ níjọba, èèyàn rẹ ni àbí èèyàn rẹ ni mí. Corruption started from home. Gbogbo corruption tó bá a débi tá a délé ní kò kí ń ṣe ààrẹ yìí ló gbé wa sí corruption tá a wà yìí o. No. Ẹ jẹ́ ká come out straight. Lóòótọ́ iná kò sí iná gbogbo ẹ̀. Ẹ ò mọ bó ṣe jẹ́. Ṣé o mọ bí wọ́n ṣe ń supply iná? Náà tá à ń lò ṣe mọ bóyá jẹ́, ṣé o mọ bóyá create ẹ̀ ní àwa la ní ìyàwó. Ó nófin. Ó ní òfin tó de iná wa. Ó ní òfin tó ń supply àwọn tó de iná wa. Ó ní ìwọ̀nba àṣẹ tí ìjọba ní lórí iná wa. Bó ṣe rí lórí epo wa náà nìyẹn. Bó ṣe rí lórí gbogbo àwọn nǹkan ìmọ̀ọ́nì wa Nàìjíríà. You can't just control your resources. No. Ẹ má jẹ́ ẹ rí ẹni ń try láti ṣàlàyé fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe ìjọba ò lè mọ̀ọ́mọ̀ àsìkò tó ń campaign náà lélẹ̀. Ó yẹ kó fi iná campaign, kó fi ọ̀nà kó fi campaign, gbogbo nǹkan mèremère tó ṣe ó yẹ kó fi campaign, bọ́ tó wọ́n lè fi campaign. Torí kinní yẹn ti wọ́ wá. Ọ́n ní amúkun ẹ̀wù ẹ̀wẹ̀ òkèlè ẹ̀wọ̀ ẹ̀wò sálẹ̀.
kò kí ń ṣe ààrẹ tó wà ń bẹ yìí ló da Nàìjíríà rú. Mo kàn sọ ni mo sọ ni ó kàn jẹ́ pé ibi tóun ti lọ mú ibi tó ti lọ dìímú ibẹ̀ yẹn ti lágbára jù ni. Ọlọ́run ibẹ̀ yẹn ti ní agbára jù nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ àtèmi àtiwọ ẹ jẹ́ ká fara dà á. Ẹ jẹ́ ká fara dà á. Ẹ má yẹ ká dógunlẹ̀, ẹ má yẹ ká dọ́tẹ̀lẹ̀. Ẹ má jẹ́ ká wá máa wá sórí ayélujára ká máa gbogbo nǹkan tí ò dá nípa ìlú ẹ̀ ló máa sọ. At least according to nǹkan tẹ́ni sọ 2025 àwọn àdúgbò kan wà táwọn náà confirm pé no at least lágbà táwọn ti wà àwọn ò tí ì níná báyìí rí. Ó dà pé àwọn NEPA ti ń gbìyànjú. Ó ti yẹ yín ó ti ń rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀kọ́ náà tó wá di àsìkò election tó ẹ̀kọ́ campaign nǹkan báyìí máa wá ṣẹlẹ̀ ni? Bó ṣe affect ẹ ló affect mi ó affect àwọn náà but ẹni mojú sokùn òun ló máa ti tu. Òfin tí wọ́n fi dé ilẹ̀ wa tó fi kó wá pọ̀ tó a fi jẹ́ Nàìjíríà inú òfin yẹn náà ló ti máa tú wálẹ̀. Ẹ jọ̀ọ́ kò ṣe kí mi wá ìbàyẹ̀ láti wá campaign fún ààrẹ o, mi wá campaign fún APC, mi wá campaign fún anybody. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí ebi ń pa àwọn èèyàn ò lè jáde mọ́, gbogbo nǹkan ti gbówó lérí. Mo ń bọ̀ mi ò tíì dé.